الحمد لله وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. وكانوا àwọn sọ̀hábì ànábì Muhammad tá ń pè ní Anas ibn Malik radiyallahu anhu òun ló gbọ́rọ̀ yìí wá lọ́dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam bó ló ti wí ọlá ànábì ní tasahharu fa inna fi sahuri baraka. ẹ máa jẹ sààrì o torí àlùbáríkà ń bẹ ń bí dídé jẹ sààrì nú àwẹ̀ ní pàtàkì. nípa báyìí jàmá mùsùlùmí àṣẹnu súnà ìlànà ànábì ni pé èyí pé mo lágbára bẹ́ẹ̀ mi bá ti sùn ọ́ dàárọ̀ èmi ò nídìí àti jẹun lóru. ànábì ní jẹ sààrì àlùbáríkà ń bẹ ń bẹ àǹfààní ńláńlá ń bẹ ń bẹ pàtàkì jùlọ ẹ̀rọ àwọn ẹ̀yà wa àwọn ìyàwó wa ládàá pọ̀ lẹ́ ń gbà o pẹ̀lú máa ṣètò ti aláwẹ̀ ó fi jẹ sààrì àtàwọn àtẹ̀yìn náà ọlọ́jà papọ̀ sórí rẹ̀. ẹ̀wà rísàárì tọ́lọ́lá tọ́ba súnà ànábì mu òun lè ta jẹ nígbà tí òru bá fẹ́ tán tásùbà fẹ́ tó. wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.